ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ní inú wọn kò dùn rárá sí nǹkan tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ ìwúyè kábíyèsí aláàfin ti ìlú Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta kábíyèsí ọba Hakeem Abímbọ́lá Owóadé èyí tó wáyé lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí èyí tí í ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kẹrin ọdún tá a wà yìí the 5th of April 2025 tó sì jẹ́ pé níṣẹ́ làwọn ọmọ Yorùbá náà ń sọ̀rọ̀ sáwọn gómìnà náà wípé ara nǹkan tí wọ́n fi máa ń sọ̀rọ̀ sílẹ̀ Yorùbá rèé nítorí pé ó bá jẹ́ ẹ̀yà míì lórílẹ̀‐èdè yìí tírú ọba ńlá bẹ́ẹ̀ bá jẹ́ irú tó ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀. Ǹjẹ́ kí ni ìdí tí wọ́n fi ń sọ̀rọ̀ sí àwọn gómìnà ilẹ̀ Yorùbá? Kí ni nǹkan tó ṣe tán láwọn ẹ̀yà míì ò ní ṣe bẹ́ẹ̀? Ó mà ní bí Aláàfin ọba Hakeem Abímbọ́lá Owóadé bó ṣe gbadé ṣùgbọ́n tó jẹ́ pé inú gómìnà mẹ́fà tó wà ní ilẹ̀ Yorùbá gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ olùgbàlejò tó tún fi ọba jẹ onìkan ló wà lórí ìjókòó. Ẹ sì rántí pé ní ilẹ̀ Yorùbá àwọn ọba méjì náà ló tóbi jù tí gbogbo ọmọ Yorùbá gbà gẹ́gẹ́ bí aṣíwájú èyún Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Bẹ́ẹ̀ làwọn èèyàn gbà pé bí wọ́n bá fẹ́ jẹ irú oyè ńlá bẹ́ẹ̀ gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá ló yẹ kí wọ́n máa péjú pésẹ̀ èèyàn síbi ayẹyẹ ìwúyè Ọọ̀ni àti Aláàfin nítorí ipò ńlá tó dì mú nínú ìtàn ilẹ̀ Yorùbá. Ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí òun sì ni ayẹyẹ ìwúyè kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tuntun ló máa wáyé. Bẹ́ẹ̀ làwọn èèyàn pàtàkì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà náà péjú pésẹ̀ ṣùgbọ́n ohun ìyàlẹ́nu ló jẹ́ wípé inú gómìnà mẹ́fà tó wà ní ilẹ̀ Yorùbá yàtọ̀ sí gómìnà Ṣèyí Mákindé tó wà ńbẹ̀ nítorí pé ó jẹ́ olùgbàlejò kò tún sí gómìnà míì tó wà ńbẹ̀ mọ́ o yàtọ̀ sí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Kọ́lá Adéwùsì tí ó lọ ṣojú gómìnà Adémọ́lá Nurudeen Jackson Adeleke tó lọ ṣojú ẹ̀ níbẹ̀. Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá tó rí eléyìí ni inú máa ń bí gidigidi. Wọ́n ní kí ló dé tí ó fi jẹ́ pé irú ipò ńlá bíi ti Aláàfin Ọ̀yọ́ làwọn gómìnà wa kò ní lè lọ. Wọ́n ní yàtọ̀ sí wípé gómìnà Adémọ́lá Adeleke ran igbákejì ẹ̀ wọ́n ní kí ló dé tí gómìnà fúnra ẹ̀ kò lè lọ. Wọ́n ní bó bá jẹ́ Sultan ìlú Sókótó ni ló ń joyè tí wọ́n ṣe fẹ́ ṣe ìwúyè fún un. Wọ́n ní ó dá àwọn lójú pé àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá yóò kó agbádá lọ wọn yóò sì lọ yẹ sí nítorí kọ́gà ọba ńlá ni wọ́n lé ọba tó wá jẹ ọba ńlá nílẹ̀ Yorùbá ó wá fẹ́ jẹ kò sí gómìnà ilẹ̀ Yorùbá tó lọ síbẹ̀ yàtọ̀ sí gómìnà Ṣèyí Mákindé tó wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlejò. Kódà àwọn kan sọ pé Kálí Mákindé náà kì í ṣe gómìnà olùgbàlejò ni òun náà ó ṣeé ṣe kó má yọjú tí wọ́n sì ní gbogbo eléyìí ó tàbùkù bá ìran Yorùbá o àti pé àfi káwọn gómìnà ilẹ̀ Yorùbá káyìtì lọ́wọ́ àtúnṣe kálọ́wọ́ nǹkan ṣe sí ọ̀rọ̀ náà.